ntaba lórílẹ̀-èdè Nàìjíríà nù. Àwọn Boko Haram wọ́n gé ní scholarship láti lọ kàwé labroad. Àwọn tí wọ́n kàwé torí wọ́n ya tí wọ́n ní first class wọn ọ̀rọ̀ náà lọ. Àwọn àjòjì tí wàá fẹ́ gbàlú mọ́ yín lọ́wọ́ ẹ lọ fura. Ọ̀nà méje ni wọ́n fi gbàlú lọ́wọ́ àwọn indigene. Màá sọ méjì àbí mẹ́ta ń bẹ lẹ́nìí bọ́lá ń bá ní ẹ lè fura. Tógun bá dé wọn kálukú ó fìlú rẹ̀ àwọn àjòjì lè gbà. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wọn a máa pùsì àwọn ọmọ onílùú kúrò nílùú díẹ̀díẹ̀ nígbà tí wọ́n bá ń ra ilẹ̀ bí tí wọ́n ra ilẹ̀ ọ̀hún tí wọ́n ra ilẹ̀ bí. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video.
Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.